Aláròyé máa wí o. Nàìjíríà yóò rẹ́yìn àwọn afẹ̀míṣòfò lọ́dún 2026 tí a bá lè ṣe àwọn nǹkan wọ̀nyí. Wòlíì Olúàlọ́. Olùdásílẹ̀ ìjọ Christ Apostolic Church Adamimogo Grace of Prayer Mountain, Wòlíì Sam Olúàlọ́ ti kéde pé òpin yóò dé bá wàhálà àwọn afẹ̀míṣòfò lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún tuntun yìí. Ó ní nígbà tí ogun bá ti gbóná janjan, àmì ńlá nìyẹn wípé ó fẹ́ ṣẹ. Ní báyìí tí bàtà àwọn afẹ̀míṣòfò ti ń dún kòlákòlá, ó ti ń dún dé òkun ìgbẹ̀yìn nìyẹn. Nínú ọ̀rọ̀ ọdún tuntun tí ìránṣẹ́ Ọlọ́run náà sọ ni ló ti sọ wípé ohun mẹ́ta pàtàkì ní gbogbo ọmọ orílẹ̀-èdè yìí láì fi ẹ̀sìn tí wọ́n ń ṣe gbọ́dọ̀ ṣe láti jẹ́ kí àṣírí àwọn afẹ̀míṣòfò yìí ó tú. Ohun àkọ́kọ́, gẹ́gẹ́ bí Wòlíì Olúàlọ́ ṣe sọ, ní kí gbogbo ẹ̀yà ní ìfẹ́ ara wọn dénúdénú. Nípasẹ̀ bẹ́ẹ̀, àṣírí àwọn èèyàn búburú náà yóò tú, yóò sì rọrùn fún àwọn agbófinró láti mọ ibùba wọn nígbà tí kò bá sí ẹlẹ́yàmẹ̀yà. Ọ̀nà àbáyọ kejì ni kí àwọn olórí ẹlẹ́sìn yálà ti Kìrìsìtẹ́nì, Mùsùlùmí tàbí ẹ̀sìn àbáláyé bẹ̀rẹ̀ sí ní wàásù ìfẹ́ fún àwọn ọmọlẹ́yìn wọn. Kò gbọdọ̀ sí ẹ̀sìn tí yóò máa wàásù tako ẹ̀sìn kejì. Ìfẹ́ tòótọ́ gbọdọ̀ wà. Olúàlọ́ ṣàlàyé pé ìpèníjà ńlá kan tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ni àìsí ìfẹ́ láàrin àwọn ẹlẹ́sìn òjẹ̀sìn. Àwọn Kìrìsìtẹ́nì rí ara wọn bí ọ̀tá Mùsùlùmí, àwọn Mùsùlùmí náà rí ara wọn bí ọ̀tá Kìrìsìtẹ́nì, bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà. Ṣùgbọ́n tí ìfẹ́ bá ti wà, ìṣẹ́gun yóò wà lọ́dún yìí. Ìgbésẹ̀ kẹta, gẹ́gẹ́ bí wòlíì yìí ṣe sọ, ní kí ìjọba àpapọ̀ túbọ̀ mú ayé rọrùn fún àwọn òṣìṣẹ́ aláàbò pátápátá. Ó ní orílẹ̀-èdè yìí gbọdọ̀ bẹ̀rẹ̀ sí ní tọ́jú àwọn ẹ̀ṣọ́ aláàbò láti lè jẹ́ kóríyá fún wọn, kí gbogbo ará ìlú sì máa gbàdúrà fún Nàìjíríà. Ní ti òfin owó orí tuntun, Wòlíì Olúàlọ́ sọ wípé lóòótọ́ ni owó orí pọn dandan fún gbogbo ará ìlú, bẹ́ẹ̀ ni Bíbélì sì faramọ́, ṣùgbọ́n kò tí ì yé ọ̀pọ̀lọpọ̀. Ìdí nìyí tíjọba fi gbọdọ̀ la àwọn ará ìlú lọ́yẹ̀ lórí rẹ̀. Ó tún gbàjọba níyànjú láti yànnàná àwọn nǹkan tí wọ́n fẹ́ máa fi owó orí tí wọ́n ti ń bẹ̀rẹ̀ sí ìgbà náà ṣe, nítorí eléyìí ni yóò jẹ́ kí àwọn ènìyàn san láìsí ìfipámúni. Ó wá sọ síwájú sí wípé tí àwọn ará ìlú bá rí àyípadà rere nínú ètò ìlera, ètò ààbò, ètò ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gẹ́gẹ́ bó ṣe rí láwọn orílẹ̀-èdè tó ti dàgbà sókè lágbàáyé, yóò rọrùn fún àwọn ará ìlú láti san. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.